ohun tá à ń sọ rèé o pé kí gbogbo ọmọ Yorùbá parapọ̀ ká gba ara wa lọ́wọ́ àwọn tí ò fẹ́ àlàáfíà fórílẹ̀‐èdè yìí ṣé kò tí ì sú wa ni ẹ jẹ́ á jà fúnra wa. Ǹjẹ́ ẹ lè imagine pé former governor Zamfara State Bello Muhammad Matawalle ló fún àwọn repentant bandits ní 15 brand new Hilux vehicles as part of a peace agreement pẹ̀lú wọn. Nígbà tí èèyàn bá lè ṣerú nǹkan báyìí kí ni ká ti perú gómìnà yìí? Ṣé kò tiẹ̀ wá jẹ́ pé gómìnà yìí fúnra ẹ̀ gan ara wọn ló jẹ́? Bẹ́ẹ̀ ni ó kàn láǹfààní láti jẹ́ gómìnà nítorí gómìnà yìí tún approve compensation in millions of naira fún àwọn repentant in quote yìí repentant bandits yìí. Ibo là ń lọ? Kí là ń ṣe yìí? Ǹjẹ́ Nàìjíríà lè lálàáfíà títí fúngbà pípẹ́? Ǹjẹ́ wàá mọ̀ pé wọ́n ti wá reveal ó ti wà revealed àṣírí ti wá tú pé àwọn bandits yìí wá ń lo vehicles tán fún wọn yìí láti carry out attacks despite peace agreement tí wọ́n ṣe pẹ̀lú wọn. Ṣé ẹ ti rí pé àwọn yìí wọ́n ṣetán láti bà nǹkan jẹ́ tó túmọ̀ sí pé èèyàn ò kí irú àwọn bandits yẹn wọ́n lè fún wọn ní ààyè láti repent, wọ́n lè ever repent. Zamfara State Commissioner ló sọ̀rọ̀ yìí fún budget and planning Abdulmalik Gajam ló sọ fún Arewa Twitter. Ó ṣàlàyé bí former governor yẹn bó ṣe mess up security ní Zamfara. Welcome to Digging Nigeria. Remember to like, share and follow us. Mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí commissioner yẹn sọ kẹ́yìn náà wá wo ìdí tí gbogbo Yorùbá ṣe ní láti gbárùkù ti Sunday Igboho kí Yorùbá Nation kó má bàa kú kí àwọn pípò kan má bàa ká wọn lójijì. Ẹ já gbọ́. Legacy that governor, past governor left in Zamfara State, he bought vehicles and dashed them away to bandits. The evidence is there. Ara problem tó ń kàn sí insecurity lórílẹ̀‐èdè wa rèé o ẹ̀yin ọmọ Yorùbá ṣé ń gbọ́ báyìí òun ló ń sọ yìí o. Even in the barbaric era there has never been a time where an emir or a king would give asylum to somebody that kills people. Dàmí ìṣe máa jọ wọn lójú ibi tó yẹ ká ti fura rèé o ẹ má jà sùn gbogbo Yorùbá ẹ má jà sùn ẹ jà gbárùkù ti bàbá Kíntóyè àti Sunday Igboho gbogbo Yorùbá warrior ẹ parapọ̀ ẹ já ṣe nǹkan létòlétò ká ṣe kó dán mọ́rán ẹ má jà wo àwọn tó ń sọ̀sọ́kúsọ tí wọ́n ní kò síbi tó máa já sí àwọn tó ń sọ pé ẹ mú sùúrù lọ́wọ́ báyìí sùúrù tí a ti ń ní látọjọ́ ọjọ́ òun náà ló sì bá wa débi tá a dé yìí o gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí ò tí ì yé àwọn kan Ọlọ́run má jò pẹ́ kó tó yé wa. Ọlọ́run má jẹ́ kí wọ́n ká wa mọ́ lójijì kan ká wa mọ́ kọ́nà. Ẹ drop comment yín lórí issue yìí. Remember to like, share and follow us. Thanks for watching Digging Naija.